IPC Ìjẹ̀bú Praise Concert. Ìjẹ̀bú Praise Concert. Kí gbogbo ẹlẹ́sìn parapọ̀ kájọ fi jó orin ohun ìlú dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ìjẹ̀bú Praise Concert. Bẹ́ẹ̀ ni o, gbogbo ẹ̀yin ará Ìjẹ̀bú lẹ́yẹ gbogbo ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Ògùn sílẹ̀ pẹ̀lú gbogbo ẹni tó mọ̀ pé kì í ṣe ọgbọ́n ìmọ̀ àtòyè òun lòun fi wà láyé àti láàyè ara. Ó yá ẹ jẹ́ kájọ fi jó ìlú àtorin dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kí gbogbo ẹlẹ́sìn parapọ̀ káfọkàn ìmoore hàn sólúwa níbi ayẹyẹ IPC Ìjẹ̀bú Praise Concert tí yóò wáyé ní Friday December 1, 2017 bẹ̀rẹ̀ láago 10 àárọ̀ ní pápá ìṣeré Ọ̀túnba Dípọ̀ Dino Stadium Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn. Àwọn ọ̀kọrin bíi Lánrè Tẹríba, Ahmad Aláwìyé, Esther Ìgbẹ́kẹ̀lé, Ìyá ń Sáúdí àtàwọn míì lọ́lọ́kan òjọ̀kan ló máa bá pàdé ń bẹ̀. Ìjẹ̀bú Praise Concert. Lálẹ́ òòlù kùtùkù òwú powered by Honourable Ọ̀dẹ́nẹ̀yẹ Kẹ́hìndé. Okay is okay. Fún ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ káàárọ̀ òjìrì, àwọn olórin mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọn ò jọ fi ohùn kan yin Ọlọ́run lógo papọ̀ bí ọdún ṣe ń lọ sí òpin. Ìpéjọpọ̀ yìí tí ó gba ọwọ́ ọ̀nàrẹ́bù Kẹ́hìndé Ọ̀dẹ́nẹ̀yẹ àti àwọn agbátẹrù rẹ̀ fẹsẹ̀ lélẹ̀. Ọ̀gbẹ́ni ọ̀nàrẹ́bù Kẹ́hìndé sọ ìdí tí wọ́n fi dá ètò yìí sílẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wọn. Nǹkan tí a ṣe ń ṣe Ìjẹ̀bú Praise Concert ni wípé mo fẹ́ kí a ní ọjọ́ kan pàtó tí a yà sọ́tọ̀ láti fi ìyìn àti ọpẹ́ fún Ọlọ́run tí ó dá wa sí. Àti pàápàá tí a bá wo orílẹ̀-èdè wa nísìnyí àti àwọn àgbègbè wa a rí pé oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ tí mo dẹ̀ ní èrò pé ó ṣeé ṣe pé a ò yin Ọlọ́run tó, a ò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ni àwọn kan wọ̀nyí ó ṣe ń ṣẹlẹ̀. Bákan náà àwọn olórin kìrìsìtẹ́nì àti olórin mùsùlùmí ni wọ́n wà níbi ìfọ̀rọ̀wẹ́nulẹ́nuwò yìí lóríṣiríṣi. Ẹ jẹ́ ká gbọ́ èrò wọn, nǹkan tí wọ́n rò nípa Ìjẹ̀bú Praise Concert. Ọlọ́run gbàkóso, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kọ́nsáàtì wa yìí. A dẹ̀ ti ń rí ọwọ́ Ọlọ́run nínú gbogbo nǹkan tá à ń ṣe tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run ti bá wa ṣe, ó ti ṣe láṣeyọrí. Ẹ máa retí nǹkan rẹpẹtẹ o, ẹ máa retí láti jó, láti yọ̀, láti bá Ọlọ́run pàdé. Mo dẹ̀ nígbàgbọ́ wípé ẹ ní lọ padà sílé yín ní ọwọ́ òfò. Mo fẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá níbi gbogbo kí wọ́n wá wo bí àwọn olórin ẹ̀mí àti olórin ẹ̀sìn mi wọ́n ṣe fẹ́ fi orin dábìrà ìyẹn dábìrà fún Ọlọ́run àwọn Ọlọ́run jọ yẹn. It's going to be great, it's going to be awesome. Mo fẹ́ kí àwọn fans mi nílé kí wọ́n máa retí ìyìn Ọlọ́run in another dimension way entirely. In a way tó yẹ pé wọn ò yin Ọlọ́run rí because the program is being put together pẹ̀lú Christian àti Muslim láti gbé Ọlọ́run kan ṣoṣo tá à ń pè láti gbéga. So mo fẹ́ káwọn fans mi kí wọ́n watch out for that day because it's going to be a wonderful day and it's going to be a successful day as well. Ìgbà àkọ́kọ́ rèé tá a máa ṣe àjọṣepọ̀ ìyìn lógo láàrin ẹ̀sìn mùsùlùmí àti Christian tó máa pe ọ̀pọ̀lọpọ̀ olórin mùsùlùmí àti ọ̀pọ̀lọpọ̀ olórin Christian pé kọ́ wá yin Ọlọ́run. A fẹ́ sọ nípa ìfẹ́ Ọlọ́run, a fẹ́ sọ nípa ìyìn Ọlọ́run, a fẹ́ káwọn èèyàn mọ̀ wípé kò sí nǹkan tó dàbí ìjà ẹ̀sìn. A fẹ́ preach about love, a fẹ́ sọ nípa ìfẹ́ fáwọn èèyàn àti wípé Ọlọ́run kan ní gbogbo wa ń sìn. Ètò tó gbajúmọ̀ ni, ètò ńlá dẹ̀ ni. Àwọn tí wọ́n dẹ̀ gbé kalẹ̀ náà kẹrin wọ́n fẹ́ ìlọsíwájú nínú ìlú Ìjẹ̀bú Òde. Ẹ jẹ́ kí gbogbo wa ká túyáyá kájọ pàdé ní Ìjẹ̀bú Praise Concert tí a fẹ́ ṣe ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tí a wà nínú rẹ̀ yìí. Aago mẹ́wàá la máa bẹ̀rẹ̀ ètò náà o ní Ọ̀túnba Dípọ̀ Dina the Memorial Stadium. Ẹ jẹ́ kájọ débẹ̀, Mọ́ṣálá àjọ máa péjú ṣe ni. IPC Ìjẹ̀bú Praise Concert. Ìjẹ̀bú Praise Concert. Kí gbogbo ẹlẹ́sìn parapọ̀ kájọ fi jó orin ohun ìlú dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ìjẹ̀bú Praise Concert. Bẹ́ẹ̀ ni o, gbogbo ẹ̀yin
ará Ìjẹ̀bú lẹ́yìn gbogbo ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Ògùn sílẹ̀ pẹ̀lú gbogbo ẹni tó mọ̀ pé kì í ṣe ọgbọ́n ìmọ̀ àtòyè òun lòun fi wà láyé àti láàyè ara. Ó yá ẹ jẹ́ ká jọ fi jó ìlú àtorin dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kí gbogbo ẹlẹ́sìn parapọ̀ ká fọkàn ìmoore hàn sólúwa níbi ayẹyẹ IPC Ìjẹ̀bú Praise Concert tí yóò wáyé ní Friday December 1, 2017 bẹ̀rẹ̀ láago 10 àárọ̀ ní pápá ìṣeré Ọ̀túnba Dípọ̀ Dino Stadium Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn. Àwọn ọ̀kọrin bíi Lánrè Tẹríba, Ahmad Aláwìyé, Esther Ìgbẹ́kẹ̀lé, Ìyá ń Sáúdí àtàwọn míì lọ́lọ́kan òjọ̀kan ló máa bá pàdé ńbẹ̀. Ìjẹ̀bú Praise Concert. Lálẹ́ Olú Kùtùkù Òwú powered by Honourable Ọ̀dẹ́nẹ̀yẹ Kẹ́hìndé. Okay is okay.